A kú dédé àsìkò yìí, a kú ọdún, a kú ìyèdún, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o, àmín. Ìròyìn Feli-feli náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́rú Wednesday, ọjọ́ kẹwàá nínú oṣù kẹrin ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó bá ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè Ọlọ́run náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò èyí tó wáyé lọ́dún 2023, Atiku Abubakar, òun màánú ló ti pe àkíyèsí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà sí orí iṣẹ́ àkànṣe òpópónà márosẹ̀ ìlú Èkó sí Calabar èyí tí ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu tó gbé fún àwọn kangilárò pẹ̀lú òbítíbitì owó tírílíọ̀nù náírà. Ní báyìí Atiku Abubakar ti ní kí ààrẹ Tinubu ó bọ́ síta o láti wá ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ o lórí bí iṣẹ́ ọ̀hún bó ṣe bọ́ síta o kúrò lákàkà ìjọba sọ́wọ́ kangilá èyí tí wọ́n gbé iṣẹ́ ọ̀hún fún. Atiku Abubakar ní òbítíbitì owó eléyìí tó jẹ́ 1.6 trillion naira ní owó eléyìí tí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Tinubu yà sọ́tọ̀ nínú owó orí àti owó alájẹṣẹ́kù eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbà lórí wọn èyí tí wọ́n fi kówó jọ láti gbé iṣẹ́ ọ̀hún jáde o. Ó ní ní báyìí irú àkànṣe iṣẹ́ òpópónà márosẹ̀ ọ̀hún Èkó sí ìlú Calabar ó nílò àlàyé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu ààrẹ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Atiku Abubakar ní pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà ti ń rágó tí wọ́n ń ráhùn àtijẹ àti mú báyìí, kò yẹ kí òbítíbitì owó bẹ̀ ó jáde kí ẹnikẹ́ni má mọ bí owó ọ̀hún ṣe lọ, kí wọ́n má mọ pàtó àti àwọn èèyàn èyí tí wọ́n gbé iṣẹ́ náà fún, nítorí wípé ó ní ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kò san mọ́nà, kò fún ẹnikẹ́ni ní ìdùnnú débi tí ènìyàn kan yóò máa ná ànádànù owó lórí àwọn iṣẹ́ èyí tí ò tó kí wọ́n ná ànádànù owó sí. Gẹ́gẹ́ bí Atiku ti gbé ọ̀rọ̀ ń jáde nílùú Àbújá láti ẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí Atiku lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ èyí tó gbé ọ̀rọ̀ ń jáde nílùú Àbújá o fún àwọn akọ̀ròyìn, òun ló ti sọ̀rọ̀ ọ̀hún nílùú Àbújá. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, òun ló ti sọ̀rọ̀ akọni kan bóde o wípé orílẹ̀‐èdè Nàìjíríà ń fẹ́ àtúntò torílẹ̀‐èdè yìí kó lè padà mú yẹ̀sì. Gẹ́gẹ́ bí Ọbásanjọ́ o bó ti sọ̀rọ̀ ọ̀hún lójú wòye rẹ̀, Ọbásanjọ́ ti ṣe ààrẹ tẹ́lẹ̀ rí tó tún jẹ́ ọ̀kan nínú àwọn olóyè nílùú Ẹ̀gbá ní ìpínlẹ̀ Ògùn. Òun ló sọ ọ̀rọ̀ náà ní ìpínlẹ̀ Enugu níbi àkànṣe ètò kan èyí tó wáyé níbẹ̀ èyí tí Ọbásanjọ́ o tó jẹ́ ọ̀kan nínú àwọn àlejò pàtàkì àti nínú àwọn ènìyàn tó bá àwọn èèyàn sọ̀rọ̀ níbi ayẹyẹ ọ̀hún tó wáyé ní ìpínlẹ̀ Enugu nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Nígbà tí Ọbásanjọ́ tó tẹnubọ ọ̀rọ̀, òkìkí ọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ ní báàbá nípa lọ́tọ̀ọ̀rọ̀ wa o, ó ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ipò tó wà lọ́wọ́ báyìí, ó ní ó ti di ọ̀rọ̀ òwe àwọn àgbà tó ní àìláṣọ lọ́rùn pàká ó tún àpérò ọmọdéwò. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ àtúntò tó ń ti àwọn àyípadà kankan o nínú ìwé òfin orílẹ̀-èdè yìí, nítorí wípé gbogbo nǹkan ló ti dorí kodò tó ti polúmúkuṣu. Ó ní kódà àwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè yìí ó ní kò yé wọn mọ́, wọ́n kàn fi agídí o àti ìgbàgbọ́ darí rẹ̀ ni tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ọbásanjọ́ wá fi kún nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní kò sí bí orílẹ̀-èdè ṣe lè ní àwọn ohun àlùmọ́nì tó kí ètò ọrọ̀ ajé wọn kó dáa. Ó ní bí wọ́n bá ti ní olórí àti aṣíwájú rere, ó ní gbogbo nǹkan ò lè rọgbọ o. Ó ní àwọn olórí eléyìí tí ò san mọ́nà
tó jẹ́ àwọn ẹyin burúkú tí ń bẹ̀yìn jẹ́. Ó ní àwọn olórí bẹ̀ ni yóò bá ohun àlùmọ́ọ́nì ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè irúfẹ́ orí bẹ́ẹ̀ ni wọn yóò bá jẹ́ o. Lákòótán ó wá ní àsìkò ti tó, ìgbà sì ti ṣẹlẹ̀ báyìí láti tètè mú àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà nípa àtúntò àti àyípadà sáwọn ìwé òfin orílẹ̀-èdè yìí. Ọ̀kan gbòógì nínú àwọn olóyè nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ògùn, eyín ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ṣówùnmí, òun ló ti nàka àléébù àti àbùkù sí ààrẹ tẹ́lẹ̀ rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Goodluck Ebele Jonathan nípa wípé wọ́n la ojú wọn sílẹ̀ tàlùpọ̀ kò wọ́ pẹ̀lú òwe àwọn àgbà èyí tí Ṣẹ́gun Ṣówùnmí pa fún wọn wípé àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀. Ó ní ṣùgbọ́n àwọn àgbà yìí wọ́n ti lajúlẹ̀, orí ọmọ tuntun ó ti wá, ó sì ti tẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí ẹ̀bà ọjọ́ kẹjọ o. Ṣẹ́gun Ṣówùnmí tó sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ọ̀rọ̀ nípa bí ẹgbẹ́ òṣèlú PDP àti ètò ìbò èyí tó wáyé lọ́dún tó kọjá. Ṣówùnmí ní ó ní ọjọ́ ọgbẹ́ ọkàn ó sì jẹ́ ìyàlẹ́nu fún òun láti rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Goodluck Ebele Jonathan kí wọ́n lajú wọn sílẹ̀ kí tàlùpọ̀ sì kó wọ́ pẹ̀lú bí wọ́n ṣe ń wo ẹgbẹ́ òṣèlú PDP tí ohun gbogbo tó dojúrú tó di olúkúmuṣu nínú ẹgbẹ́ òṣèlú náà. Ó ní òun ní ìgbàgbọ́ òun ìrètí síwájú àkókò yìí, síwájú kí wọ́n tó ṣe ètò ìbò ọdún tó kọjá wípé ó yẹ kí Jonathan àti Ọbásanjọ́ kí wọ́n ṣe àwọn àtúnṣe kùdìẹ̀kudiẹ àti àwọn fàákàjà èyí tó ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú PDP síwájú ètò ìbò tó kọjá. Bákan náà ní Ṣẹ́gun Ṣówùnmí ló mẹ́nuba wàhálà tó ń súyọ báyìí èyí tó mú ká àwọn ẹlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí kí wọ́n máa ran ọ̀ka àléébù sí ẹni tó jẹ́ adelé alága ẹgbẹ́ òṣèlú náà, eyín Dàmákùrù, pé kó kúrò lórí ipò kó kọ ìwé fipò rẹ̀ sílẹ̀. Ó ní kò yẹ kírú àwọn nǹkan wọ̀nyí kó ṣẹlẹ̀ ní ojú Ọbásanjọ́ àti Jonathan. Ó ló yẹ kí wọ́n ti pe gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà, àwọn lẹ́nu lọ́rọ̀ tó jẹ́ olóyè jàǹkànjàǹkàn, kí wọ́n tètè ṣe àtúnṣe, pàápàá jù adelé alága ọ̀hún eyín Dàmákùrù, láti lè jẹ́ kí wọ́n wá ọ̀nà àbáyọ sí gbogbo àwọn fàákàjà èyí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà. Lákòótán nínú ọ̀rọ̀ Ṣówùnmí, ó ní ẹni tó gbẹ́ kòtò kò gbẹ́jì, ẹni tó sì kó sínú rẹ̀ náà kò dá lápá ó láti kó ṣì wà láti tún ọmọ olúwa bí wọ́n ṣe kí àwọn àgbààgbà òṣèlú ọ̀hún kí wọ́n wá ọ̀nà àbáyọ sí ìṣòro ẹgbẹ́ òṣèlú PDP. Lórí Olúbàdàn tuntun gẹ́gẹ́ bí ìlú kan èyí tí wọ́n ń lù láyé ọjọ́ sí lórí iléeṣẹ́ rédíò kan nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé bólúbàdàn bá kú ta ni ó joyè, gàgàgúngún bólúbàdàn bá kú ta ni ó joyè. Ní báyìí lẹ́yìn ìpapòdà Olúbàdàn eléyìí tó wàjà lọ́jọ́ 14 oṣù kẹta ọdún 2024, eyín ọba Ọlálékan Balógun èyí tó darapọ̀ mọ́ àwọn alálẹ̀ lẹ́nu ọdún 81 èyí tó lo ọdún 2 lórí àpèrè Olúbàdàn tìlú Ìbàdàn. Ní báyìí gẹ́gẹ́ bí ìlànà tí wọ́n fi ń jọba, Owólabí Ọlákùlẹ́yìn ìlẹ́ni tí adé ọ̀hún tó tún kàn ṣùgbọ́n Ọ̀tún Balógun tìlú Ìbàdàn ọba Abímbọ́lá Ajíbọ́lá òun mà ló ti sọ̀rọ̀ nílé rẹ̀ eléyìí tó wà nílùú Ìbàdàn nílùú Sanyo lọ́hùn-ún wípé Ọlákùlẹ́yìn Owólabí ó ń bẹ nínú ipò àìlera, wípé ara rẹ̀ kò dápé láti bọ́ sórí àpèrè náà àti wípé ọjọ́ ti lọ lórí rẹ̀ kí wọ́n wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá. Ṣùgbọ́n nínú àwọn mọ̀lẹ́bí Owólabí Ọlákùlẹ́yìn ìkan ti wá bọ́ síta wípé ìbáà jẹ́ wípé ó ti darúgbó, ó ní lótìtọ́ àti lódodo làwọn mọ̀ wípé ọba Owólabí Ọlákùlẹ́yìn ọjọ́ ti lọ lórí wọn àti wípé òun kò ṣe bàbá náà, ó ń bẹ ní àlàáfíà ara yàtọ̀ sí ọjọ́ orí wọn èyí tó ti wọnú ó ní ó yẹ kí wọ́n fi wọ́n sórí ipò gẹ́gẹ́ bí ìlànà àti òfin èyí tí wọ́n fi ń jọba nílùú Ìbàdàn.
ṣùgbọ́n ọba Abímbọ́lá Ajíbọ́lá lọ́jọ́ ìṣẹ́gun àná òun ni ó yẹ kí wọ́n wá ọ̀rọ̀ kan fi ṣàdá kí wọ́n má fi ẹni tí ọjọ́ ti lọ lórí rẹ̀ àti ẹni tí ò sí ní ipò àìlera ara tó péye dáadáa kí wọ́n má ṣe fi jọba nítorí pé ó ṣeé ṣe kí ọjọ́ kó má tí ì lọ kó tó di ipò náà darapọ̀ mú àwọn alálẹ̀ ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí Ọlákùlẹ́yìn ti ní ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ fi Owólabí Ọlákùlẹ́yìn jẹ Olúbàdàn tìlú Ìbàdàn kí wọ́n gbé adé lé lórí kóun náà jẹ́ ọba tí ó jẹ nílùú Ìbàdàn ẹlẹ́kẹtàléníogójì irú ẹ̀ gẹ́gẹ́ bí ìlànà òfin èyí tí wọ́n fi jẹ Olúbàdàn ọ̀hún. Nínú ìròyìn eré ìdárayá àwọn agbábọ́ọ̀lù obìnrin àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè wa Nàìjíríà Super Falcons àwọn lórí kó yọ lánàá ní orílẹ̀-èdè South Africa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ta ló mọ̀ ọgbà tí ó kópa nínú ìdíje Olympic ti ọdún 2024 tí ó wáyé ní Paris orílẹ̀-èdè France lọ́hùn-ún. Lánàá òde yìí làwọn àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù obìnrin Super Falcons àwọn pẹ̀lú àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè South Africa Banyana ni wọ́n jọ wákò lánàá ní orílẹ̀-èdè South Africa tó sì jẹ́ wípé ọ̀mì ni wọ́n ta kò sí ẹni tó gbá góòlù wọnú àwọn ara wọn ṣùgbọ́n nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kan èyí tó wáyé ní ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tó kọjá nílùú Àbújá ní pápá ìṣeré MKO Abiola èyí tó ń bẹ nílùú Àbújá láàárín ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tá a mọ̀ sí first leg orílẹ̀-èdè South Africa àti Nàìjíríà tí ṣe àwọn obìnrin wà ní àwọn obìnrin Super Falcons ni wọ́n ti ní àǹfààní àti gba ẹyọ kan wọnú àwọn orílẹ̀-èdè South Africa èyí tó fún wọn ní ìwúrí àti ìtaniyọ lánàá lẹ́yìn ọ̀mì tí wọ́n jọ ta ẹyọ kan òdòdó èyí tí yóò jẹ́ pé kò sẹ́ni tó gbà kan wọnú àwọn ara wọn lánàá ṣùgbọ́n lórí àṣeyọrí ẹyọ kan èyí tí Super Falcons ti ní lọ́sẹ̀ tó kọjá èyí tí àwọn olóyìnbó àti bọ́ọ̀lù tí wọ́n pè ní goal aggregate òun ló Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà ní àṣeyọrí láti kópa nínú ìdíje Olympic tí ó wáyé ní orílẹ̀-èdè Paris tí ṣe orílẹ̀-èdè Faransé ti ọdún 2024. ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal torílẹ̀-èdè England tó jẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù líìgì àgbábùtà ní orílẹ̀-èdè England ọ̀hún Mikel Arteta òun ló ti fa àwọn agbábọ́ọ̀lù rẹ̀ létí pẹ̀lú ọ̀rọ̀ ìkìlọ̀ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó wáyé lánàá láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti Bayern Munich torílẹ̀-èdè Germany nínú ìdíje Champions League ibi tí wọ́n ti gbá ọ̀mì méjì wọnú àwọn ara wọn. Mikel Arteta ó ní gbogbo àwọn àṣìṣe àti kùdìẹ̀kudiẹ tí àwọn agbábọ́ọ̀lù rẹ̀ ti Emirates tí wọ́n ṣe ó ní kí wọ́n má jẹ́ kí irú àṣìṣe bẹ́ẹ̀ kó wáyé mọ́ tí wọ́n bá mọ̀ wípé wọ́n fẹ́ kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ti Champions League ìdíje eléyìí tó kángbò sí ìpele àṣekágbá tá a mọ̀ sí semi-final. ó ní bí bẹ́ẹ̀ kọ́ ó ní àṣìṣe yìí ó lè mú wọn já kúrò nínú ìrìnàjò Champions League ọ̀hún gẹ́gẹ́ bí Mikel Arteta bó ṣe ṣe ìkìlọ̀ fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ tí í ṣe Arsenal wípé ìfẹsẹ̀wọnsẹ̀ tàwọn pẹ̀lú Bayern Munich yìí kò múnádóko àṣìṣe tó sì pọ̀ ó wà nínú rẹ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá Ìyábọ̀ Òjó òun ló ti ní ifá tí ó wá síwájú òun lọ́wọ́ báyìí kò sí nǹkan kan tó yọ lójú ifá náà ju wípé kóun máa jẹ ìgbádùn ìyá ń dágbé bàbá yọ wá gẹ́gẹ́ bí Ìyábọ̀ Òjó ti sọ̀rọ̀ eléyìí tó fi sórí ìkànnì ayélujára Instagram rẹ̀ níbi tó ti sọ wípé kò sí àrídájú wípé òun yóò padà tún ìgbéyàwó òun ṣe mọ́ lẹ́yìn àwọn ọmọbìnrin méjì èyí tí Ọlọ́run ọba tó ti fi ta lọ́rẹ ó ní àwọn ọmọ òun ló sì ti dàgbà tí wọ́n ti ń ṣe dáadáa lójú ayé òun ó ní kí wá ní òun fẹ́ fi ọkọ ṣe ó ní ní báyìí ìyá ń dágbé bàbá yọ wà òun lòun wà ṣùgbọ́n ní ìgbà tí ìkan nínú àwọn olólùfẹ́ rẹ̀ yóò fi èsì sábẹ́ ọ̀rọ̀ òun tó kọ sórí ayélujára rẹ̀
ó ní báwo wá ní ìrètí eléyìí tí wọ́n retí o nínú ìrìnàjò òun pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ eléyìí tí wọ́n jọ ń fẹ́ra wọn lọ́wọ́ báyìí. Ìyábọ̀ Òjó ní kò sí nǹkan kan o, ó ní oníkálukú wọn ni wọ́n ti jọ ní àsọyépọ̀ láàrin òun àti olólùfẹ́ wọn ọkùnrin wípé gẹ́gẹ́ bí òun ṣe gbà á lérò kò sí ìgbéyàwó mọ́. Òun náà ni ọ̀rẹ́kùnrin òun ti ní lọ́kàn wípé kò sí ìgbéyàwó mọ́ o, ju wípé kí wọ́n jọ máa jẹ mùkúntùn, kí wọ́n máa ṣe tòtò mẹ́lẹ́tò, kí wọ́n máa jọ woro sí woro, kọ̀rọ̀ sí kọ̀rọ̀, ìgbádùn nìkan ló kù láàrin àwọn méjèèjì. Ó ní àdúrà ní wípé àwọn ọmọ òun kí Ọlọ́run ọba wò wọ́n, kí wọ́n dàgbà jí ènìyàn láyé, kí ikú má ṣe pa wọ́n lójú ayé òun àti lẹ́yìn òun, káwọn ọmọ òun jẹ́ ènìyàn. Gẹ́gẹ́ bí Ìyábọ̀ Òjó bó ti sọ ọ̀rọ̀ èyí tó fi léde lórí ìkànnì Instagram rẹ̀. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV lónìí ti ṣe ọjọ́rú Wednesday títí lójúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní láti gbọ́ ọ̀tun rẹ̀ míì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà nínà wá. Fúnmi Adénúgà lẹni tó múlò tó wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.